mo ti wí ti pé kìrìsìtẹ́nì ló rán mi ní Mẹ́kà kìrìsìtẹ́nì tẹ́yìn ọmọ pé kiri yó eyín ẹnu mi ó ti rí kìrìsìtẹ́nì ló kó sí mi lẹ́nu ìdí ìsìlámù àwọn àfáà àwọn la ní àbòsí tó pọ̀ jù kéta ọ̀dọ̀ wa ló wà àbòsí ọ̀dọ̀ wa ló wà tẹ̀mbẹ̀lẹ̀kún àní àwọn àfáà ló wà jìbìtì ọ̀dọ̀ àwọn àfáà ló wà ẹni gìrì mú wàá gbé lọ hospital kan fún lábẹ́rẹ́ ọ̀kẹ́ wá wọn tí ẹ máa gbó gìrì wá lẹ̀ ka yàsí lé lórí ẹran lọ yóò kú gbé ẹ̀mẹ́yẹ àfáà mi tí wọ́n fi kóná lọ́rùn tí wọ́n bá fún ọlọ́sẹ̀ wẹ́ ọ́ àṣì ọlọ́mbẹ́ńbẹ́ torí ewé tí ń gún egbò tí ń wà àṣì ọlọ́run níbẹ̀ lára ẹ̀. ẹ̀yin àfáà tẹ́ ń wí orin ọ̀rẹ́ tẹ́ ń dá wàhálà lẹ̀ Ànábì Dáúdà kò finá mọ́ rìn àṣì ọlọ́run ní ń lò ibi ọba tẹrin sí ni rí ọ̀tẹ̀ sí tó bá sọ irin di pẹlẹbẹ yọ pẹlẹbẹ ọ̀gá alágbẹ̀dẹ àkọ́kọ́ ni Dáúdà tó jẹ́ bàbá Suleiman alayhi salatu wa salam àkọọ́lẹ̀ wọn lọ sọ pé Dáúdà lo iná ewìrì ẹjọ́ ókè àwọn alágbẹ̀dẹ ẹ̀sìn ó yẹ ká ẹ sọ fún àná pé kí wọ́n má lóná torí Dáúdà àtàná tó ságbẹ̀dẹ kò lóná ìdè play sáwọn alágbẹ̀dẹ tí wọ́n fi irin tẹ iná nísìn tí wọ́n fi iná tí wọ́n fi ń tẹ irin tí ń sọ rí dọkọ tí ń sọ dàda nígbà Ànábì Dáúdà ò ti lóná o sáwọn náà wọ̀nà wọ́n jìyà bí ẹni problem ẹni mental problem tẹ́ ẹ fi ń tọ́kànlẹ̀ tẹ́ ẹ ran ebi ń pa gbogbo ayé ẹ̀jẹ̀ abẹ́lọ́ lórí ìyẹn kí gbogbo wọn pẹnu pọ̀ ká sọ fún bàbá wa Ahmed Tinubu sọ́ọ̀sì jíjìn àbíbò lẹ́ti pé tẹ́ ní ẹyọ kó dá padà ìdí ìsìlámù àwọn àfáà àwọn la ní àbòsí tó pọ̀ jù kéta ọ̀dọ̀ wa ló wà àbòsí ọ̀dọ̀ wa ló wà tẹ̀mbẹ̀lẹ̀kún àní àwọn àfáà ló wà jìbìtì ọ̀dọ̀ àwọn àfáà ló wà. tí a bá ti rí i pé Ọlọ́run fẹ́ fàánú gbẹ nìkan èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí wàláì rọ́bìlì Káàbà ẹnì kẹ́dẹ̀ wo prógámì mi sùnsùn ó ní stúdíò wo làfáà yìí ti ń sọ̀rọ̀ èmi ò sí bẹ́ẹ̀ o akẹwà prógámù abẹ́ tent mo dẹ̀ darí ètò tó mo sì bọ́ inú ọkọ̀ tèmi mo sì ń bá tèmi lọ kìrìsìtẹ́nì ló ń tọ̀hún ó ní stúdíò wo làfáà yìí ti ń ṣe prógámù wọ́n ní kò ní stúdíò ó ní ẹjọ́ ẹbọ ń sọ fún kọ́mọdù kọ́ lọ bẹ̀rẹ̀ stúdíò wọ́n sanwó ẹ̀ àáfàá ẹgbẹ́ mi tá a jọ ń wé láwà ní olódàmbarú ẹ̀ àáfàá tá a tó jọjọ́ láwà ní olódàmbarú rẹ̀ olódàmbarú ẹ̀ kí ni wèrè tẹ́ ń bá kiri gbogbo tí dẹ̀ ń ṣe ni pé arákùnrin tó sọ̀rọ̀ láàrin 20 minutes sí 30 minutes yìí tẹ́nìkan wá wo program ẹ̀ tó lòun láìkẹ́ pọ̀ fẹ́ sanwó studio rẹ̀ ó ti rí pé tó bá ń bá mi lọ bẹ́ẹ̀ ń padà tara rẹ̀ dìde wàláì rọ́bùlì Káàbà àfẹ́ ẹgbẹ́ mi tá a jọjọ́ láwà ní wàláì ọlọ́dàmbarú ẹ̀ tá a tún jọjọ́ mọ́ ìlú kan náà òun ló bá bẹ jẹ́ àdúpẹ́ pé ọba tó níwò fi wálẹ̀ mo ti wí ti pé kìrìsìtẹ́nì ló rán mi ní Mẹ́kà kìrìsìtẹ́nì tẹ́yìn ọmọ pé kiri yó eyín ẹnu mi ó ti rí kìrìsìtẹ́nì ló kó sí mi lẹ́nu kìrìsìtẹ́nì ló sọ mí dàlájì mo ṣe prógámù kan jẹta dèdèrè kan pè mí ó ní babaláwo mi ní inú bí mi sẹ́yìn tí ẹ bá pè babaláwo ṣé kéèyàn máa jẹ́ babaláwo sọ́dọ̀ ẹlẹ́bọ ni kéèyàn jó ṣègùn sọ́dọ̀ ẹlẹ́bọ ni tí ó bá ti bọ̀ nǹkankan tí ó dẹ̀ foríbalẹ̀ fún nǹkankan mi lẹ́yìn Ọlọ́run ordinary name ni babaláwo oníṣègùn àfà káfíńtà bíríkìlà fọ́nísọ̀ fọ̀gàdẹ́sà ó kọ́ ni ìyẹn kọ́ láì wà nìjẹ́ náà ìsí ọwọ́ ńkálùkù ló ńkálùkù ó fi wà nìjẹ́ náà ẹ̀mẹ́yẹ àfà mi tí wọ́n fi kóná lọ́rùn àwọn àbá àti ìwà àwọn àdáwẹ̀rẹ̀ tí gbogbo yín ń dáwọ̀ wọ
ni mo bí ọ lẹ́rìn sẹ́ àbí ìbùkù àwọn alágbẹ̀dẹ tí wọ́n ń fi iná fín irin ẹlẹ́bọ ní ẹni àbí kí ló kọ wọn tọ́lá níbi Dáúdà ọwọ́ ní fi ń tẹrin ọ̀yẹ́ abọ́ọ̀dẹ kọ́ sọ fún gbogbo alágbẹ̀dẹ náà pé ọwọ́ ní kẹ́ fi máa tẹrin ẹ̀yin fasádù mufusidu fùsùkù yìí torí náà gbogbo jàmá Ọlọ́run ní fi wá sílẹ̀ o àbíbúlé ayé ká má tu ibùlí nafsika ìtọ́ bá fẹ́ fúnra rẹ ní kò fẹ́ fún ọmọ làkejì ẹ ọgbọ́n mi yé èyí tó jí olórí àkọ́kọ́ ìmánu billahi kájọ lọ nígbàgbọ́ nú Ọlọ́run tí a bá gbé ǹtù fún ọ mọ́ gbà pé ǹtù ni ó mú sàn àmọ́ gbà pé àṣì Ọlọ́run ti bẹ́ẹ̀ bu ǹtù yóò mogun ẹsẹ̀ tí a bá fún ọ lọ́sẹ̀ wẹ́ ọ àṣì Ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí ewé tí ń gún egbò tí ń wà àṣì Ọlọ́run níbẹ̀ lára ẹ̀ ìjú ànábì wa Mùsá ju ọ̀pá lẹ̀ tó dejò àṣì Ọlọ́run ló sọ ọ̀pá dejò àṣẹ ìgbà náà kú dì sí i Ọlọ́run ní dáhùn aláàmú subhana rabbika